Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti gbẹ́sẹ̀ lé ìmọ̀ fi owó lọ́wọ́ ara ẹni sanwó èyí ní àwọn ilé-iṣẹ́ eléyìí tó jẹ́ ti ìjọba àti àwọn àjọ lórílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí ní abẹ́ ilé-iṣẹ́ eléyìí tó ń rí sí bí wọ́n ti ń pawó wọlé àti ìgbówójáde ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní àwọn ẹ̀ka gbogbo lórílẹ̀-èdè yìí àti àwọn ilé-iṣẹ́ gbogbo eléyìí tó jẹ́ ti ìjọba yálà ti ìjọba àpapọ̀ àbí ti ìpínlẹ̀. Òun náà ni wọ́n ti sọ di mímọ̀ wípé kí gbogbo àwọn ilé-iṣẹ́, àwọn ẹ̀ka àti àwọn àjọ eléyìí tó jẹ́ ti ìjọba tí wọ́n ti nílò láti máa gba owó wọlé kí wọ́n lọ rí dájú wípé wọ́n ní àwọn irinṣẹ́ ohun èlò wọn pé pàápàá jùlọ irinṣẹ́ eléyìí tá a mọ̀ sí ti POS. Nínú àlàyé ọ̀rọ̀ eléyìí tí wọ́n ṣe èyàn láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ akọ̀wé owó àgbà ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti ẹni tó jẹ́ akọ̀wé níbẹ̀, ìwé tí wọ́n sì buwọ́lù náà ti ṣe lálàyé wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọn gbọ́dọ̀ máa kó owó lọ́wọ́ ní yọríyọrí eléyìí tá a mọ̀ sí káàṣì fún àwọn onílé iṣẹ́ eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ àbí ti àjọ eléyìí tí àwọn èèyàn bá ti fẹ́ sanwó. Wọ́n pé ìmọ̀ fi owó eléyìí tí ó wà lọ́wọ́ ẹni sanwó èyí ní àwọn ilé iṣẹ́ yìí náà ni ò jẹ́ kí àwọn owó kan máa wọ àpò òṣùwọ̀n ti ìjọba orílẹ̀-èdè yìí. Wọ́n pé bí àwọn èèyàn bá ti dẹ́kun ìmọ̀ kó káàṣì jáde èyí láti fi máa sanwó fún àwọn ilé iṣẹ́ eléyìí tí wọ́n ti nílò láti sanwó yóò jẹ́ kí owó mọ̀ pé bí ó ti yẹ kó péye ní àpò ìjọba. Bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe lálàyé wípé bí ẹ̀rọ ti POS àbí àwọn ẹ̀rọ míì eléyìí tí àwọn èèyàn lè fi sanwó lórí ẹ̀rọ ayélujára bá ti wà ní àwọn ilé iṣẹ́ eléyìí tó jẹ́ ti ìjọba àti ìpínlẹ̀ àti ìtàpapọ̀ lórílẹ̀-èdè yìí yóò jẹ́ kí owó eléyìí tí àwọn èèyàn bá ń san kó máa wọlé kó sì máa rogún sí àpò ìjọba. Bẹ́ẹ̀ ni wọ́n tún sọ di mímọ̀ wípé àwọn ilé iṣẹ́ gbogbo náà ni wọ́n gbọ́dọ̀ mọ bí wọ́n ti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi léde yìí láàrin ọjọ́ márùndínláàádọ́ta. Wọ́n pé ilé iṣẹ́ àbí ẹ̀ka eléyìí tí ò bá ti gbé ìgbésẹ̀ yìí náà ni yóò rí pípọ́n ojú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n pé kí àkóyawọ́ kó lè túbọ̀ wà lẹ́ka tó ń pawó wọlé sí àpò òṣùwọ̀n orílẹ̀-èdè yìí. Fún ìròyìn bí èyí sí ẹ tẹ̀lé wa lójú òpó ẹ̀rọ ayélujára wa gbogbo pẹ̀lú Diamond TV Channel. Ẹ ṣé púpọ̀.